ire adẹ́dá ló ṣe mí Ìjẹ̀bú ọmọ ire ni wá ọmọ alárẹ̀ ni mí ọmọ Awùjalẹ̀ ni mí ọmọ tí olú ìwà bí Ìjẹ̀bú ni mí I am proud. Ìjẹ̀bú ni mí mo pé lọ́lá Ìjẹ̀bú ni mí márìn máa ṣoge Ìjẹ̀bú ni mí ọmọ alárẹ̀ adẹ́dá ló dàbí níjẹ̀bú ọmọ olóríire adẹ́dá ló ṣe mí níjẹ̀bú ọmọ ire ni wá ọmọ alárẹ̀ ni mí ọmọ Awùjalẹ̀ ni mí ọmọ tí olú ìwà bí Ìjẹ̀bú ni mí I am proud. ọmọ alárẹ̀ ṣá ni mí ọmọ alágbàlà wúrà. ọmọ alárẹ̀ ṣá ni mí ọmọ ọba ń ta ẹ̀wẹ̀ sọ. Ìjẹ̀bú ni mí ọmọ alárẹ̀ Ìjẹ̀bú ni mí máa wọṣọ àsìkò. èmi ayọ̀ ń fanda àtúnjayé orí mi Ìjẹ̀bú ni mí I am proud. Ìjẹ̀bú ni mí mo pé lọ́lá Ìjẹ̀bú ni mí márìn máa ṣoge Ìjẹ̀bú ni mí ọmọ alárẹ̀ adẹ́dá ló dàbí níjẹ̀bú ọmọ olóríire adẹ́dá ló ṣe mí níjẹ̀bú ọmọ ire ni wá ọmọ alárẹ̀ ni mí ọmọ Awùjalẹ̀ ni mí ọmọ tí olú ìwà bí Ìjẹ̀bú ni mí I am proud. Ìjẹ̀bú ni mí mo pé lọ́lá Ìjẹ̀bú ni mí o márìn máa ṣoge Ìjẹ̀bú ni mí ọmọ alárẹ̀ adẹ́dá ló dàbí níjẹ̀bú ọmọ olóríire adẹ́dá ló ṣe mí níjẹ̀bú ọmọ ire ni wá ọmọ alárẹ̀ ni mí ọmọ Awùjalẹ̀ ni mí ọmọ tí olú ìwà bí Ìjẹ̀bú ni mí I am proud. Ìjẹ̀bú ni mí Ìjẹ̀bú láwa Ìjẹ̀bú nílẹ̀ o ọmọ alárẹ̀. Ìjẹ̀bú ni mí Ìjẹ̀bú láwa Ìjẹ̀bú nílẹ̀ o ọmọ alárẹ̀. Ìjẹ̀bú rẹ o ìlú aláfíà ìlú ńlá Ìjẹ̀bú rẹ o ìlú tó tọrọ tó sì tún lọ́lá Ìjẹ̀bú rẹ o ìlú àwọn akẹ́kọ̀ọ́ dé ìlú tó dára jùlọ lórílẹ̀‐èdè ayé ìlú tó sunwọ̀n jùlọ lórílẹ̀‐èdè ayé. Ìjẹ̀bú ló ní àṣà àti ìṣe tó kójú owó. Èdè Ìjẹ̀bú dùn sọ ó tún dùn gbọ́. Àṣà Ìjẹ̀bú rẹwà lọ́pọ̀lọpọ̀ kò sẹ́lẹ́gbẹ́. Ìkọ́kọrẹ́ Ìjẹ̀bú ń kọ́ oúnjẹ tuntun ni. Èbìrìkò Ìjẹ̀bú oúnjẹ tó ṣara lóore ni. Ọkùnrin Ìjẹ̀bú are great. Obìnrin Ìjẹ̀bú are beautiful. We are the best. We are hard working in Ìjẹ̀bú land. Respect, honesty, humility ti Ìjẹ̀bú ni. Bravery, truthful and loving like the Ìjẹ̀bús. Ìjẹ̀bú rèé o. the most popular ethnic group in Africa Ìjẹ̀bú rèé o. the richest ethnic group in Africa Ìjẹ̀bú rèé o. the largest ethnic group in Yorùbá land. Ìjẹ̀bú ni mí Ìjẹ̀bú ni mí Ìjẹ̀bú ni mí I am proud. Ẹ̀wẹ̀só 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 ẹ̀wẹ̀só. Ẹ̀wẹ̀só 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 ẹ̀wẹ̀só. Ẹ̀wẹ̀só là ń kíra wa ẹ̀wẹ̀só là ń kíra wa tí a wá ọmọ alárẹ̀ bá ríra wa ẹ̀wẹ̀só là ń kíra wa. Ẹ̀wẹ̀só là ń kíra wa ẹ̀wẹ̀só là ń kíra wa tí a wá ọmọ alárẹ̀ bá ríra wa ẹ̀wẹ̀só là ń kíra wa. ọmọ alárẹ̀ ọmọ Awùjalẹ̀ ọmọ arójòjòyè ọmọ alágẹmọ mẹ́rìndínlógún ọmọ aládìyẹ ògògò mọ́gà ọmọ adìyẹ balógun ó ń mí lìlì ara òrokùn ara òradìyẹ ẹ̀wẹ̀só 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 ẹ̀wẹ̀só. Ẹ̀wẹ̀só 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 ẹ̀wẹ̀só. ọmọ òun ṣe ni ọ̀yọ̀yọ̀ ń yọ ọ̀yọ̀yọ̀ má yọmọ òun ṣe ni ò lè parí ọmọ dúdú ilé tó mọ bẹ́ẹ̀ ṣe níjọ́sí pupa tó mọ bẹ́ẹ̀ ṣe yẹn ò
Ìjẹ̀bú pé méjì. Ìjẹ̀bú Òde, Ẹ̀wẹ̀sán. Ìjẹ̀bú Ìgbò, Ẹ̀wẹ̀sán. Ìjẹ̀bú Ṣàgámù, Ẹ̀wẹ̀sán. Ìjẹ̀bú Ifẹ̀, Ẹ̀wẹ̀sán. Ìjẹ̀bú Ìpẹ́rù, Ẹ̀wẹ̀sán. Ìjẹ̀bú Ayépé o, Ẹ̀wẹ̀sán o. Ẹ̀wẹ̀sán. 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 Ìjẹ̀bú Ọ̀sọ̀sà o, Ìjẹ̀bú Ìkòròdú, Ẹ̀wẹ̀sán. Ìjẹ̀bú Ẹ̀pẹ́, Ẹ̀wẹ̀sán. Ìjẹ̀bú Àbígí, Ẹ̀wẹ̀sán. Ìjẹ̀bú Waterside, Ẹ̀wẹ̀sán. Ìjẹ̀bú Ìtẹ̀lé o, Ẹ̀wẹ̀sán o. Ẹ̀wẹ̀sán. 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 Ìjẹ̀bú Èrúwọ̀n, Ẹ̀wẹ̀sán. Ìjẹ̀bú Ìṣàrà o, Ẹ̀wẹ̀sán. Ìjẹ̀bú Rẹ́mọ, Ẹ̀wẹ̀sán. Ìjẹ̀bú Ìkẹnẹ, Ẹ̀wẹ̀sán. Ìjẹ̀bú Òru o, Ẹ̀wẹ̀sán. Àgọ́ Ìwòye o, Ẹ̀wẹ̀sán o. Ẹ̀wẹ̀sán. 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 Ẹ̀wẹ̀sán o. Ẹ̀wẹ̀sán. 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 Ìjẹ̀bú Ìdòwà, Ẹ̀wẹ̀sán. Ìjẹ̀bú Ìbẹ̀fún, Ẹ̀wẹ̀sán. Odò Ògbólú, Ẹ̀wẹ̀sán. Ìjẹ̀bú Mùṣin o, Ẹ̀wẹ̀sán o. Ẹ̀wẹ̀sán. 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 Ẹ̀wẹ̀sán o. Ẹ̀wẹ̀sán. 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 ó pọ̀ létí. Bí Ìjẹ̀bú bá pè mí lẹ́ẹ̀kan, màá yá a dáhùn ní ìgbà ìgbà. Ìjẹ̀bú làwa, Ìjẹ̀bú làwa, Ìjẹ̀bú làwa, Ìjẹ̀bú làwa. Bí Ìjẹ̀bú bá pè mí lẹ́ẹ̀kan sẹ́, màá yá a dáhùn ní ìgbà ìgbà nítorí wípé Ìjẹ̀bú o, Ìjẹ̀bú ṣènìyàn, Ìjẹ̀bú dára, Ìjẹ̀bú o, Ìjẹ̀bú ṣènìyàn, Ìjẹ̀bú sunwọ̀n, ọmọ alárẹ̀, ọmọ ọba fẹ̀wẹ̀ sọmọ Àwùjalẹ̀, ọmọ alágẹmọ mẹ́rìndínlógún, kékeré Ìjẹ̀bú o, Owó ni, owó ni, àgbà Ìjẹ̀bú o, owó ni, dúdú Ìjẹ̀bú o, owó ni, owó ni, pupa Ìjẹ̀bú o, owó ni, owó ni. ìyàwó Ìjẹ̀bú. Àwọn gbádùn lọ́dẹ̀dẹ̀ ọkọ wa. Ẹ kí ló wí? Àwọn gbádùn lọ́dẹ̀dẹ̀ ọkọ wa. Ìyàwó Ìjẹ̀bú ni mí, ìyàwó Ìjẹ̀bú ra wá. Èdùmàrè kó fire fún dédé rọpẹ́ ni. We are maritally Ìjẹ̀bú, maritally Ìjẹ̀bú, Ìjẹ̀bú ra wá, we are proud. Ìyàwó Ìjẹ̀bú ni wá. Báwo sì jó yìí? Ìyàwó Ìjẹ̀bú ra wá. Èdùmàrè kó fire fún dédé ọpẹ́ ni. We are maritally Ìjẹ̀bú, maritally Ìjẹ̀bú, Ìjẹ̀bú ra wá, we are proud. Ó pọ̀. Aya ọba fún mi fẹ́ túgà, ìyàwó Ìjẹ̀bú ni mi, mo kí dédé ọmọ alárẹ̀ ẹ̀ ò máa níríbi láyé. Ìwájú lẹ́yìn látún lọ sí. Kébíkẹ́. Ìlú Ìjẹ̀bú kò ní túká, àgbèlè Ìjẹ̀bú kò ní bàjẹ́, alálẹ̀ Ìjẹ̀bú àgbéwá o, dédé ọmọ alárẹ̀. Ibẹ̀ hàn níwájú lẹ́yìn látún lọ sí. Gbogbo ohun tá a fi ń lólé ayé pẹ̀lú ìrọ̀rùn kó máa jẹ́ tiwa, ká má róhun gbé sọnù bí kò ṣe bí ọmọ láyé. Ibẹ̀ hàn níwájú lẹ́yìn látún lọ sí. Mo kí aláyélúwà Bàsíkírù Adétọ́nù, ọ̀gbágbá agbá ọ̀tẹ̀ wọlé Ẹ̀wẹ̀só Àwùjalẹ̀. Ibẹ̀ hàn níwájú lẹ́yìn látún lọ sí. Ire òní tọmọ alárẹ̀ lọ́jọ́ gbogbo àtìgbà gbogbo. Ibẹ̀ hàn níwájú lẹ́yìn látún lọ sí. Òkìdédé ọmọ alárẹ̀ nílé lóko lẹ́yìn odi. Ẹ̀wẹ̀só ọmọ alárẹ̀ l'Amẹ́ríkà nílẹ̀ Ìró. Ẹ̀wẹ̀só ọmọ alárẹ̀ ní dédé àgbáyé. Ẹ̀wẹ̀só dédé bàbá Ìjẹ̀bú o. Ẹ̀wẹ̀só dédé iye Ìjẹ̀bú o. Dédé ìyàwó Ìjẹ̀bú. Ẹ̀wẹ̀só dédé ọmọ alárẹ̀ ṣẹ́ ń gbóhùn lẹ́nu mi. Ẹ̀wẹ̀só ẹni rere ẹni pàtàkì. Ẹ̀wẹ̀só ẹni iyì ẹni ẹ̀yẹ. Sáùtì Ìjẹ̀bú ọmọ àtàtà. Ìjẹ̀bú rẹwà, Ìjẹ̀bú fakọyọ. Ọmọ alárẹ̀ Michael Adénúgà. Aláṣẹ Global com tó kárí ayé. Ẹ̀wẹ̀só Fẹ́mi ọmọ Tẹ́dọ́lá. Aláṣẹ Fort Oil philanthropist ní bàbá. Ẹ̀wẹ̀só Dr. Ọba Òtúndẹ́kọ̀. Ẹ̀wẹ̀só Chief Mrs. Bisi Ọ̀ṣíbógún. Ìyálóde Akíndé Ìjẹ̀bú. Ẹ̀wẹ̀só K1 the ultimate.
máyégún tí a ní ilẹ̀ Yorùbá ẹ̀wẹ̀ so gọ́vnà Dàpọ̀ Abíọ́dún. ẹ̀wẹ̀ sọ ẹni rere ẹni pàtàkì ẹ̀wẹ̀ sọ ẹni iyì ẹni ẹ̀yẹ Ìjẹ̀bú ọmọ tata Ìjẹ̀bú rẹwà Ìjẹ̀bú fakọyọ. Adébútú Kẹ́sìntì owó bàbá Ìjẹ̀bú ọmọ alárẹ̀ ẹ̀wẹ̀ so bàmí bàbá yìí lábẹ́ Ọ̀túnba Michael Àbáyọ̀ Ògúnnúsì ẹ̀wẹ̀ so bàmí ẹ̀wẹ̀ so ọgbẹ́ ní ọjà Gbẹ̀ngà Fẹ̀tígà bọ́bá gbọ́n wá ẹgbẹ́ bọ́bá gbẹ̀tẹ̀ ọkùnrin ẹ̀wẹ̀ so Ládì Balógun TFCMB tó kárí ayé ti fún lọ́la òkú náwó ẹ̀wẹ̀ so sa Olúọ̀kẹ́ owó ọmọ alárẹ̀ ẹ̀wẹ̀ so Láìdé fowó ṣeré òyìnbó onípépà ẹ̀wẹ̀ so Ṣẹ́gun Bákàrè Dr. ẹ̀wẹ̀ so Báyọ̀ Ọ̀nànúgà bámi ṣètọ́jú Ṣẹ̀yẹ Kẹ́hìndé City People Magazine Ọ̀túnba Gbóyèga Alátiṣe ẹ̀wẹ̀ so ọmọ mi Adélájú Ọmọ́tọ́ṣù ẹ̀wẹ̀ so Àjọkẹ́ Adétutù Ayakebe Kwara ọmọ sọ́sán bí owó ní Houston Texas ẹ̀wẹ̀ so Kẹ́ni Ògúngbè bámi kí Dayọ̀ D1 ẹ̀wẹ̀ so Bukola Wilson màmá mi ẹ̀wẹ̀ so Fẹ́mi Odúgà ọmọ bíbí Ìrèkù ṣe fowó ra Abuja Connections ọmọ Òdúgà ẹ̀wẹ̀ so Báyọ̀ Abdul ọmọ Ògbó ẹ̀wẹ̀ so Akéwùlà Dámiláre Active ẹ̀wẹ̀ so Ọlá Àwùjalẹ̀ Ghana ẹ̀wẹ̀ so Fọláṣadé Adéjọkẹ́ Adégbóyèga ní Dublin Aya ID Noble ẹ̀wẹ̀ so Ẹnjìnìà Káyọ̀dé Adúràgbè ní Àgbára Aláṣẹ K Electricals and Buildings ṣètọ́jú mọ́sí Adúràgbè mi ẹ̀wẹ̀ so Síwájú kí wá tóbi ọ̀bá bí ọba top properties ẹ̀wẹ̀ so Tífẹ́ Alára ọmọ alárẹ̀ ẹ̀wẹ̀ so ẹ̀wẹ̀ so ẹ̀wẹ̀ sọ ẹni rere ẹni pàtàkì ẹ̀wẹ̀ sọ ẹni iyì ẹni ẹ̀yẹ Ìjẹ̀bú ọmọ tata Ìjẹ̀bú rẹwà Ìjẹ̀bú fakọyọ. Ṣẹ́gun last born bámi ṣètọ́jú Ṣọlá Àjọkẹ́ ọmọ ọba Jàdíàrà ẹ̀wẹ̀ so Ọláyínká bídùn olówó kọ̀rọ̀ kúrò tẹ̀s tí Mrs Mọ́rẹ́nìkejì rẹ́ni alẹ́bí oṣù ẹ̀wẹ̀ so Ọláyìntàn Mary ọmọ Fẹ́tùgà ẹ̀wẹ̀ so Yọ̀mí Mátẹ̀ Ifáńkálẹ́lúyà ẹ̀wẹ̀ so Prince Bùnmi Lẹ́kùdé Mary Maker ẹ̀wẹ̀ so Túnba Adégbóyèga Adéṣọyé ẹ̀wẹ̀ so Fẹ́mi Ògúnnúsì nílùú London ẹ̀wẹ̀ so Comrade Babátúndé Ọládúnjọyé ẹ̀wẹ̀ so Kúnlé Òkús ọmọ alárẹ̀ ẹ̀wẹ̀ so Báyọ̀ Àlí ọmọ alárẹ̀ ẹ̀wẹ̀ so Ìyálóde Yétúndé Rasaki ẹ̀wẹ̀ so Túnba Owólabí Alẹ́bí oṣù ẹ̀wẹ̀ sọ Aṣíwájú Táíwò Adéníjì o ẹ̀wẹ̀ sọ Síwájú Dr. and Mrs. Túnjí Ọ̀rẹ́dípẹ́ ẹ̀wẹ̀ sọ Túnba Lẹ́kan Ọ̀ṣìfẹ̀sọ̀ ẹ̀wẹ̀ sọ Túnba Lékè Àjàyí o ẹ̀wẹ̀ sọ bámi ṣètọ́jú Ìyèdọ́lápọ̀ Àjàyí ẹ̀wẹ̀ sọ Ìyálájé Táwákálítù Kẹ́mi Bàṣírù ẹ̀wẹ̀ sọ Ìyálájé Kọ́tù Ṣọlá Amẹ́ríkà ẹ̀wẹ̀ sọ Wàkíl Fidel l'Amẹ́ríkà ẹ̀wẹ̀ sọ Rónkẹ́ Òdúsọ̀yà mọ́mì fífẹ́ mi o ẹ̀wẹ̀ sọ ọmọ ọba ojú ọlá péjú sọ̀yà ẹ̀wẹ̀ sọ Wọlé Òtúyẹ̀lú dánwọ́ lẹ́sìn ẹ̀wẹ̀ sọ ọmọ alárẹ̀ ẹ̀wẹ̀ sọ ẹni rere ẹni ẹni rere ni ẹ̀wẹ̀ sọ ẹni iyì ẹni ni wọ́n o. Ìjẹ̀bú ọmọ tata Ìjẹ̀bú rẹwà Ìjẹ̀bú fakọyọ. Abímbọ́lá Àdùnní tẹríba o